Ǹjẹ́ ẹ kú ìrọ̀lẹ́ níbi gbogbo tí ẹ ti láǹfààní láti máa gbọ́ mi. Mo kí yín níkànnì àlùbáríkà tá a wà yìí. Mo kí ẹ̀yin bàbá, mo kí ẹ̀yin màmá, mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá tí ẹ ń fi àkókò yìí tí ẹ fi ń gbọ́ wa kitikiti. Mo kí gbogbo ọ̀dọ́, mo kẹ́yin bàbá o àtẹ̀yin màmá wa. A kú àtijọ́ o. Bó tiẹ̀ ṣe pé bá a ríra wa ṣùgbọ́n mò ń fi àkókò yìí mò fi ń kí yín. Ǹjẹ́ síwájú bàbá wọlé, àgòyàlá kọ́kọ́ ṣe fọ́mọ onílé nítorí pé tá a bá jàlejò ìdí nìyí tí mò fi ń kí tọmọdé tàgbà. Ẹ mọ̀ wò wípé ta lẹni tó ń sọ̀rọ̀. Owólabí Sulaiman Tóyìn náà lórúkọ tèmi. Gbogbo èèyàn mọ̀ mí sí Adébáyọ Kéhìndé lórí afẹ́fẹ́. Mo ń ṣe iṣẹ́ olùkọ́ ní ìpínlẹ̀ Kwara. Bẹ́ẹ̀ sì tún ni olùkọ́ tún ni mí. Mo tún wá jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ lórí àwọn gbajúgbajà iléeṣẹ́ ẹlẹ́rọ amìjìjìn, èyí àwọn FMs káàkiri. Èdè Yorùbá ó jẹ́ èdè tó dùn tí sì máa dùn mọ́ mi inú púpọ̀ gẹ́gẹ́ bí oyin. Gbogbo ìgbàkúùgbà tí mo bá rí ẹni tó ń sọ ìjìnlẹ̀ èdè Yorùbá, í dàbí ìgbà tó ṣe pé afárá oyin ó wà lẹ́nu mi, tàbí kí n pé mò ń fọ́ àálá gẹ́gẹ́ bí afárá oyin ni. Nítorí pé ẹni bá jẹ́ ọmọ bíbí Yorùbá, tó gbọ́ Yorùbá, tó mọ̀ ìjìnlẹ̀ Yorùbá, tó mọ ìforírò Yorùbá dáadáa, yóò mọ Yorùbá. Tí wọ́n bá sì ń sọ Yorùbá, inú rẹ̀ ó máa dùn nígbàkúùgbà tí wọ́n bá ti ń sọ. Mo tún wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo wá jẹ́ ọmọ bíbí Yorùbá. Ìdí tó fi jẹ́ pàtàkì tó fi yẹ kí a máa sọ èdè Yorùbá. Ọ̀pọ̀ àwọn èèyàn ni wọ́n ti fi ètò ẹ̀kọ́ ìgbàlódé ni wọ́n ti fi àbùkù kan èdè Yorùbá púpọ̀. Èmi tẹ́ ẹ rí, mi ò kọ́ ẹ̀kọ́ nípa Yorùbá o, tó fi mọ́ ìwé ẹ̀rí yunifásitì mi. Ìmọ̀ àyíká lohun tí mo kọ́, èyí tí jẹ́ pé social studies ó ní mo ṣe jáde. Tó ń tẹnu rẹ̀ àṣà, ìṣe àti àpọ́nlé èdè Yorùbá ò kúrò lẹ́nu mi. Béèyàn bá sì délé ọ̀dọ̀ mi, gbogbo ìkẹ́ Ọlọ́run tọ́lọ́run ṣe pátápátá, mi ò rò pé mo sọ òyìnbó sí wọn rí títí di wákàtí tí mo fi wà yìí. Ó dáa púpọ̀ ká máa sọ èdè Yorùbá láwùjọ, torí bá a bá wò dáadáa, gbogbo àwọn tí wọ́n jẹ́ ọmọ Yorùbá tí wọ́n mọ̀ ṣèṣe pé àwọn ò lè máa sọ nígbàtí. Èmi máa wò wọ́n bí àtọ̀húnrìnwá tó ṣe pé wọn ò kí ń ṣe ọmọ odù tó dá ìwà ni. Èdè tí wọ́n fi bí mi, nínú èdè tí wọ́n fi wò mí dàgbà, èdè tí mò fi ń jẹun lójoojúmọ́, kò yẹ kó lè jẹ́ ìkórìíra fún mi láti sọ níta. Gbogbo ẹ̀yin òbí, ẹ jẹ́ ká máa sọ èdè Yorùbá sáwọn ọmọ wa. Ẹ jẹ́ ká máa sọ sáwọn aládùúgbò wa. Kò dìgbà tá a bá ṣe wótòwóró èdè tá a gbọ́ èdè àtọ̀húnrìnwá ká tó mọ̀ pa kàwé. Ó dáa ká mú èdè wa ká fi yangàn láwùjọ púpọ̀. Gbogbo ẹ̀dá tí bá ń gbé èdè rẹ̀ pamọ́, tó ṣe pé torí pé okùn ẹran tó fún sọ́rùn, wọ́n á gbà ní ilé sọ Yorùbá. Fún ìdí wo? Ẹ má jẹ́ kéde Yorùbá ó dì mẹ́rí, ẹ má jẹ́ kó dìtàn. Àìmọ́ sọ Yorùbá láwùjọ wa yàtọ̀ fún inú ilé gan. Èdè Yorùbá ti ń dakúrẹtẹ̀, kò yẹ kó lè di akúrẹtẹ̀. Ó dáa ká máa sọ èdè Yorùbá láàrin ara wa tó bá ti ṣe pé àwọn ọmọ bíbí Yorùbá ńlá wà níbi tó ti yẹ ká sọ èdè. Kódà tó fi mọ́ ìdánilẹ́kọ̀ọ́,
tó bá ṣeé ṣe lédè Yorùbá tó ṣe pé gbogbo wa ẹ jẹ́ á tú palẹ̀, ẹ jẹ́ á sọ ọ́ ká fi lè ṣe àgbéga èdè wa ni, kì í ṣe fún nǹkan kan. Ìpalára pọ̀ nínú ká má sọ èdè abínibí wa. Ó dẹ̀ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa tá à ń bí lóde òní. Mélòó ni ó lè dá èdè Yorùbá ló lè dá sọ? Mélòó ló lè dá òwe pa? Mélòó nínú wọn ló mọ jókòó bẹ̀rùn? Gbogbo òfin àwọn òyìnbó tá à ń lò, Yorùbá ti lófin tiwọn. Ìyẹn làwa ń pè léèwọ̀. Èèwọ̀ ni. A kì í gbàyàwó bàbá ẹni tàbí ìyàwó ìyá ẹni, a kì í bá a dọ́rẹ̀ẹ́, ìyá ẹni là ń fẹ́. Torí ká má bàa ṣe ojú kòkòrò lórí ìyàwó bàbá ẹni ni. Òfin ni. Má jókòó lójú ọ̀nà tó bá ti ń jẹun, ò ní yó. Kì í ṣe pé nǹkan kan, òfin ni. Torí ẹni tí ń gbé nǹkan gbóná bọ̀ tàbí kéèyàn máa sáré bọ̀ kó má mọ̀ pé èèyàn ń bẹ lójú ọ̀nà kó wá kọlù ú, ó lè fa kí èèyàn ṣera ẹni léṣe. Ìdí nù tán fi ní bá a bá jókòó sójú ọ̀nà tá a bá jẹun àní yó. Ohun tí bí n bá wò ó dáadáa, sísọ èdè Yorùbá lẹ́nu dáadáa, kódà èmi máa fi ṣakọ, èmi máa fi yangàn. Béèyàn bá ní mo fèdè Yorùbá ṣègbéraga, mo fi ṣègbéraga o. Torí n téèyàn bá mọ̀ lámọ̀dájú tó sì lè sọ, tó lè yọ gèdègédé rẹ̀ jáde, èèyàn ṣègbéraga lé lórí. Ṣé Lárúbáwá ò ṣègbéraga lórí èdè Áráàbù ni? Sáwọn ará òkè òkun ṣé wọn ò ṣègbéraga lórí èdè Gẹ̀ẹ́sì wọn ni? Èèyàn gbọ́dọ̀ ṣègbéraga lé lórí. Ẹni tí ọmọ Yorùbá tí ò bá lè sọ Yorùbá kó jinlẹ̀ dáadáa, ó ní ìdákẹ́jẹ́jẹ́ èdè Yorùbá ò bá ní, torí pé yóò mọ̀ wí pé tóun bá sọ wọ́n lè fòun ṣe yẹ̀yẹ́ tóun ò bá rí sọ dáadáa. Ìròrí tèmi lórí rẹ̀, kí n gbéraga lórí àṣà mi, lórí èdè mi, kódà lórí ìgbàjẹun mi nínú àṣà mi, ó dùn mọ́ mi nínú. Béèyàn bá ní mo ṣègbéraga rẹ̀, mo ṣègbéraga o. Torí tá a bá ní là á ná ní. Báwọn adẹ́tẹ̀ ṣe ná ní ẹ̀ka kúkùkù ni. Bá a bá wò ó dáadáa, tẹ́nítẹ́ní tàkísà ń ta tán o. Yorùbá ní adìẹ ń bẹ̀rẹ̀, adìẹ ò wọlé ó ń bẹ̀rẹ̀, ṣe bá lára ní gbáraga. Níbi ayélujára, Facebook ni, Twitter ni, TikTok ni, WhatsApp ni, àwa tá a ní èdè yìí, tá a ní àṣà àti ìṣe yìí, àwa là á gbé lárugẹ. Nínú ìgbélárugẹ rẹ̀ ń làwọn ẹ̀yà míì tán bá rí bá a ṣe ń ṣe, ni ó ṣe dùn mọ́ wọn ni wọ́n ṣe tẹ́wọ́ gbà. Nínú kíkọ, sísọ àti lílò rẹ̀ ni wọ́n ti tẹ́wọ́ gbà. Kò sí ní tó burú jù tá a bá ṣe ìgbélárugẹ fún èdè abínibí wa, èdè Yorùbá, lórí àwọn ẹ̀rọ ayélujára wọn tá à ń pè ní Facebook, Twitter, TikTok, Instagram àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kò sí ní tó burú ńbẹ̀. Ipa tí àwọn òbí ní lórí kí àwọn ọmọ wa lè sọ èdè Yorùbá, àwọn alágbàtọ́, kódà ìjọba ní ipa láti kó nínú ẹ̀. Tẹ́ bá wo ọ̀pọ̀lọpọ̀ iléèwé, kò sólùkọ́ Yorùbá mọ́ o.
láwọn iléèwé wa káàkiri láti iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀. Kódà ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń kọ̀wé lóde òní, wọ́n ti ń ṣe àyálò èdè léyìí tó pọ̀ gan. Ó wá fẹ́ máa mú àbùkù pẹ́ẹ́pẹ́ẹ̀pẹ́ bá èdè abínibí wa. Ẹ jẹ́ ká gbìyànjú ká lo àǹfààní tá a ní láti jẹ́ kí ọmọ wa kí wọ́n mọ èdè Yorùbá, kí wọ́n sì lè sọ, kí wọ́n sì lè fọwọ́ rẹ̀ gbáyà pé Yorùbá yé àwọn. Ọ̀nà ìgbà tá a bá fi ń sọ èdè yìí fún àwọn ọmọ wọ̀nyí, òun náà ni yóò jẹ́ kí ìfẹ́ yẹn kó rinlẹ̀ láti lè máa sọ Yorùbá. Àǹfààní sísọ èdè Yorùbá ó pọ̀, ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹ ṣe sọ fún mi tẹ́ ní ṣókí ni kí n sọ, ó máa mú àlékún òye àti ìmọ̀ láti fi kún ìrírí ní sísọ bá ẹni tó ń sọ àtẹni tó ń gbọ́. Yorùbá bọ̀, wọ́n ní ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́, à ń sọ pé ń pọ́n. Ẹ̀rí nǹkan. Ìtumọ̀ ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́, a sọ pé ń pọ́n. Òun náà ni pé ohun tó yẹ ká ṣe lóòrọ̀ ọjọ́ tàbí tó yẹ ká tún ṣe, tá à wá ń wò wípé ẹ jẹ́ á fi ilẹ̀ bẹ́ẹ̀. Ẹ jẹ́ kí n ṣe àpẹẹrẹ kan tí ó mú ìtumọ̀ wá, bóyá lórí àwọn ọmọ tá à ń bí. Dípò ká fi èdè Yorùbá ká máa sọ, tàbí kí wọ́n máa sọ èdè Yorùbá náà máa tán lọ ilé ẹ̀kọ́ aládàáni, tán bá wá délé, àwọn máa sọ èdè òyìnbó síra wọn. Àwa tá a ṣe Yorùbá, àwa tá a ṣe òbí wọn, a máa sọ èdè Yorùbá láàrin ara wa. Dípò ká jẹ́ kí èdè Yorùbá kí wọ́n máa sọ nínú ilé, tó bá délé ìwé bí wọ́n ti ń kọ́ wọn lédè Gẹ̀ẹ́sì kan lọ máa sọ níbẹ̀. Àwa máa wò pé àwọn ọmọ wa ti ń sọ òyìnbó, ọmọ mi náà ti mọ̀wé. Ẹkún ọ̀la ló jẹ́. Ohun tó yẹ ká tètè jí gìrì sí, tá a wá rò wípé bẹbẹ ni, ó jẹ́ ohun tó dáa. Léyìí tó sì jẹ́ pé ó ń tàbùkù àṣà àti ìṣe wa ní, kò dáa. Ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́, a sọ pé ń pọ́n. Ohun tó yẹ kó dáa ká tún ṣe lóòrọ̀ pẹ̀pẹ̀pẹ̀, tá à mójútó, tó wá dọjọ́ alẹ́, tá a wá rò wípé bó ṣe ń pọ́n òun náà ló dáa. Ǹjẹ́ mo kí gbogbo ẹ̀yin tí ẹ ti gbọ́ mi láròyé lọ́tùn lósì, àti ẹ̀yin olólùfẹ́ ìkànnì. Mo kọ́kọ́ dúpẹ́ pé òkun lọ́wọ́ olóòtú. Bẹ́ẹ̀ sì ni mo tún kí atọ́kùn ètò yìí, mo dúpẹ́ lọ́wọ́ yín. Gbogbo ẹ̀yin bàbá màmá nínú ìkànnì tẹ́ ẹ wà yìí, mo dúpẹ́ pé òkun o, mo mọ̀ ọ́ lóore tẹ́ fi sọ wípé èmi ló kàn. Ńgbà mo ti ná gbàrà tí mo ná gbòòrò, tí mo ní ẹsẹ̀ kùkú, tí mo nọ́nà tó jìn, ìjọ tẹ́ bá tún rán ni sí mi, mo tún jẹ́ o. Ó di kọ̀ bí òyìnbó fẹnu ọkọ̀ sọ̀rọ̀.